Awuzu billahi minash shaitani rajim bismillahirrahmanirrahim ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for always subscribing. Mo ti ṣe fídíò kan níjọ́ wo tí mo sọ̀rọ̀ nípa Gorontula tí mo ní ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń tètè dà ẹ má bá wọn jẹ Gorontula nítorí pé kí ni ó máa jẹ́ kẹ́ ẹ tún máa dà wàràwàrà nítorí pé sweetener yẹn á ti pọ̀ jù. So àwọn kan wá pè mí bí wọ́n ṣe ń pè mí náà ni wọ́n ń tẹ̀ sí lórí comment box pé kí lorúkọ tí Gorontula ń jẹ́ ní Yorùbá. Èmi ò mọ orúkọ tó ń jẹ́ ní Yorùbá, in fact kò lórúkọ ní Yorùbá. Bẹ́ẹ̀ tẹ́ bá wá sí north ó easy ọmọdé àtàgbà mọ̀ kan tó ń jẹ́ Gorontula. Ẹ ṣáà ti lọ sí àwọn Islamic shop ẹ náà wá Gorontula especially seeds ṣóyè yín ẹ máa rí. So but Gorontula ẹni láti wà kíáfù náà ìgbà mi ò ti máa ń gbẹ, tó bá ti gbẹ kò make sense. So nísìnyí Gorontula ó ní mo sọ fún yín pé ó máa ń wọ́n ṣe rí bó ṣe kéré yìí 5,000 nìyẹn torí pé kí ni eléyìí ó wà juicy, eléyìí ó wà very very juicy. So òun náà dẹ̀ fi sí rọ́bà container rẹ̀ ẹni pé ó wà sókè ó soak ó wà dàbí ẹni pé ó ń yọ syrup. So nǹkan tá à ń fi pè ní Gorontula syrup nìyẹn. So eléyìí mo ní oore ọ̀fẹ́ kékeré ni kékeré lélẹ̀ kékeré máa wà bẹ́ẹ̀ ṣe rí bó ṣe soak yìí syrup yẹn pọ̀ then bóyá mo lè rí nílẹ̀. So bí wọ́n ṣe ń pààkẹ́ láti Maiduguri ẹ lè ní choice láti sọ wípé ẹ fẹ́ select wọ́n ṣe máa bá yín pààkẹ́ bó ṣe wà creamy sí ẹ̀yin ẹ̀ wò ó tún gum lára ẹ̀. Ẹ jẹ́ ká wá ṣí ó ní Gorontula ní Gorontula ṣe rí pé ó dàbí àwùsá ṣe rí pé ó ní bíi pé bíi walnut ṣe rí pé ó dàbẹ̀. So ẹ jẹ́ ká wá ṣínú ẹ̀ ká wo kí ló ń ṣẹlẹ̀. Ok mo fẹ́ ṣí bí mo ṣe ń ṣínú ẹ̀ ṣe rí bó ṣe gum bó ṣe wà gummy ṣe rí nǹkan tá à ń pè ní sweetener nìyẹn nǹkan tá à ń pè ní sweetener. Ẹ jẹ́ kí n ṣí ká wá wo bó ṣe rí nínú òní ẹ rí pé ó máa fà òní Gorontula nìyẹn. wọ́n á rí pé ó máa fà ṣe ẹ rí pé ó ń fà ẹ rí pé ó ń fà so bó ṣe ń fà yìí ó ní nǹkan tó fi ń jẹ́ Gorontula nìyẹn tó fi ń ṣe benefit. So yẹn I'm sorry màá jẹ́ ní mo ṣe jẹ́ yẹn àǹfààní ńlá wà nínú ẹ̀. It's good. Ìgbà míì wà tó yẹ pé tá bá rí kò kí ní cream but the bigger the better. Tó bá tóbi ṣe but despite that fat náà despite pé ó kéré yìí ó sì ní àǹfààní tó pọ̀ ìwúlò tó pọ̀ lára. Ṣe rí bó ṣe ń fà yìí ẹ̀yin tẹ́ bá sábà jẹ ẹ̀ ní sábà máa gbẹ bó ṣe máa draw nílé ṣe rí ẹ̀yin. Most of these things tí wọ́n ń lò ní Kayamata most of it Gorontula ni wọ́n ń lò ṣe rí ẹ̀yin. So ẹ kàn imagine kí wọ́n extract kínní in a bigger container màá fi kínní kan ẹ̀yin nísìn ṣe rí báyìí ẹ rí bó ṣe ń fà. So èèyàn tó bá ń jẹ bó ṣe máa rí nìyẹn. Mo sọ àǹfààní ẹ̀ fún yín mi ní sọ àǹfààní ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣe bó ṣe wà creamy bó ṣe ń catchy ṣe rí gbogbo rẹ̀. So tí gbogbo ẹ bá lè fi sínú omi bí gbogbo ẹ ṣe máa yọ àbí kẹ́ ẹ ní ọ̀rọ̀ ìfẹ́ kẹ́ ẹ kan ra boil ẹ̀ díẹ̀ kẹ́ ẹ wá fi kalẹ̀ for some time kẹ́ ẹ wá máa mu omi yẹn ẹ lè store ẹ̀ sínú fridge. It's very very good. Ẹ lọ wo fídíò mi the last one yẹn. So bóyá Gorontula bó ṣe rí lédè ó ní mo ti pieces wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín ṣó yẹ yín bẹ́ẹ̀. Give me may I you on the floor. So eléyìí ní ìsìn báyìí gbogbo ara ẹ kó sí omi
ẹ mọ́ mú mi yẹn tí tó fi máa flat ẹ bó ṣe rí ẹ bó ṣe tàn. Ok, ara gòròǹtùlà wọ́n lè tí wọ́n bá gẹ̀ẹ́tì ẹ̀ tán wọ́n lè tàn ẹ̀ sí kínní kí ló lè ń ṣe wọ́n ti ṣe sweetener ṣó yẹ yín sliming drawing wizui urusui ohe eléyìí ó dáa fún obìnrin ọ̀pá abẹ́rẹ́ fún àbí ọkọ mi tóbi jù ṣó yẹ yín nǹkan tá à ń pè ní mẹ́hàyù òun lélẹ̀ mẹ́hàyù òun lélẹ̀ so ó lè ṣiṣẹ́ gbọ́dọ̀ lè ṣiṣẹ́ mẹ́hàyù ó lè ṣiṣẹ́ àyè tó ń bá tó ẹ̀ òun ò ní wà in this colour eléyìí nísìn is another thing kíní kan tó wà nínú omi tó ń jẹ́ àyù bí wọ́n ti gẹ̀ délé ṣé yé yín báyìí kan so mo rò pé ẹ̀yin then give me igi afàtọ̀ fún ẹ̀yin tẹ́lẹ̀ pé igi afàtọ̀ ẹ mọ igi afàtọ̀ abẹ́ fífi igi afàtọ̀ hàn yín 30 pieces igi afàtọ̀ tẹ́ bá ti ní ẹ mọ́ gbèsè tó ti dry gbogbo ẹ̀ lórí kíni lórí pé mò ń gbẹ àtọ̀ mi ò wá ó ní igi afàtọ̀ ní so yẹ yín take put water go and put water all of them. mo believe pé ẹ ti rí gòròǹtùlà bó ṣe ń ṣe báyìí ẹ jẹ́ ká pàdé next.